Hmm, ó mà ṣe o. Àṣé ẹni agbójú okùn lé kò jẹ́ ní àgbà. Ojú mi báyìí ló ṣe kòró tí ajá bàbá mi tó fi ń padà bọ̀ wá sílé pẹ̀lú ẹ̀jẹ̀ àti àpá ní ojú àti gbogbo ara rẹ̀. Bàbá mi jẹ́ ọ̀kan lára àwọn tó máa ń sin ẹran ọ̀sìn lọ́pọ̀lọpọ̀ ní abúlé wa. Bí wọ́n ti ní àwọn adìẹ tó pọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ní ewúrẹ́. Wọ́n ní àwọn ajá, wọ́n sì ní ìjàpá kan eléyìí tó tóbi. Ajá bàbá mi ó fẹ́ràn láti máa pa àwọn ẹran kéékèèké. Nígbàkúgbà tó bá sì pa wọ́n, ohun tó máa ń ṣe ni pé yóò kọ́kọ́ lọ gbé wọn pamọ́ sínú ihò kan lẹ́kùlé ilé wa. Nígbàkúgbà tí ajá bàbá mi bá dé ibi tó gbé ẹran rẹ̀ pamọ́ sí lọ́jọ́ kejì láti mú ẹran náà kó sì fi ṣe oúnjẹ àárọ̀, níṣe ló máa ń rí i wípé ẹran náà kò sí níbẹ̀ mọ́. Báyìí ni eléyìí máa ń lọ láti ìgbà kan dé ìgbà kejì. Lọ́jọ́ kan, lẹ́yìn tí ajá yìí tó ṣe alábàápàdé eégún ńlá kan eléyìí tí ẹran wà níbẹ̀ dáradára, ó pe ìjàpá yìí, ó sì mú wá gẹ́gẹ́ bí àbá pé kí ìjàpá kó jẹ́ kí àwọn jọ lọ gbé ẹran yìí pamọ́ sínú kòtò, ìyẹn ihò kan eléyìí tó wà lẹ́yìn ìkùlé ilé bàbá mi. Àwọn méjèèjì wọ́n pàmọ̀ pọ̀, wọ́n lọ gbẹ́ ilẹ̀ sẹ́kùlé, wọ́n sì fi eégún yìí pamọ́ sínú ilẹ̀ náà. Lẹ́yìn tí wọ́n gbẹ́ ilẹ̀ yìí tán, ajá mú wá gẹ́gẹ́ bí àbá wípé kí ìjàpá jẹ́ káwọn lọ fọ ẹnu àwọn eléyìí táwọn fi gbẹ́lẹ̀, káwọn lọ fọ lódò. Àwọn méjèèjì jọ gba ìmọ̀ràn yìí, wọ́n sì lọ fọ ẹnu wọn lódò. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń padà bọ̀ wá sọ́nà ilé, ìjàpá mú wá gẹ́gẹ́ bí àbá wípé kí ajá jẹ́ káwọn sáré, káwọn lè bá mọ ẹni tó mọ eré sá jù lọ láàrin àwọn. Ṣé ìjàpá sì kúkú ti mọ̀ pé òun ò mọ eré sá? Ajá sáré gbọ̀nà ilé láti sáwájú ìjàpá délé. Ṣùgbọ́n kàkà kí ìjàpá padà sílé, ibi ihò eléyìí tí wọ́n gbẹ́ tí wọ́n gbé eégún pamọ́ sí ni ìjàpá gbà lọ tó sì lọ mú ẹran náà jẹ. Lẹ́yìn tó mú eégún yìí jẹ tán ló tó padà sílé láti wá sùn lálẹ́ ọjọ́ tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Nígbà tó di ọjọ́ kejì, àwọn méjèèjì gbọ̀nà ibi tí wọ́n fi ẹran pamọ́ sí gẹ́gẹ́ bí ìpinnu wọn láti jẹ ẹran ọ̀hún. Nígbà tí wọ́n débẹ̀, ajá bẹ̀rẹ̀ sí ní fimú fínlẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní tú ilẹ̀ láti mú eégún ọ̀hún jáde. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu rẹ̀, ajá ò bá eégún yìí níbẹ̀ mọ́. Pá tí ìjàpá ò dáhùn. Ìjàpá ní kó tú ibi tí àwọn fi pamọ́ sí dáadáa. Ó ní ó tilẹ̀ ṣe é ṣe kó jẹ́ wípé ajá ò rántí ibi ihò eléyìí táwọn gbẹ́ táwọn sì pa eégún ọ̀hún mọ́ sí. Ajá tú ilẹ̀ títí kò rí eégún yìí nínú ilẹ̀. Èyí wá mú kí ajá mọ̀ dájú wípé ìjàpá gangan ò ní eku ẹ̀dá nítorí pé kò sí ẹlòmíràn tó mọ̀gbà tí wọ́n fi eégún náà pamọ́ sínú ihò ọ̀hún. Inú bí ajá púpọ̀, ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́, ó sì rí ìjàpá gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ eléyìí tó ti wá láti wá mú ẹran náà jẹ. Ajá bẹ̀rẹ̀ sí ní gbó, ìbínú rẹ̀ ru sókè, ó sì bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti bu ìjàpá jẹ. Bí ajá ti ń gbìyànjú láti san ìjàpá, bẹ́ẹ̀ ni ìjàpá ń kórí wọnú. Nínú ìgbìyànjú ajá láti bu ìjàpá sán, ìjàpá mú èékánná ọwọ́ rẹ̀ eléyìí tó rí tíẹ́tíẹ́, ó sì fi wa ajá lójú tí ẹ̀jẹ̀ sì ń sàn lójú onítọ̀hún wàràwàrà. Omijé kíkorò ó jáde lójú ajá. Ajá padà sínú ọgbà bàbá mi tó ń ti ẹ̀jẹ̀ ní ojú àti gbogbo ara rẹ̀. Èyí ló sì fà á tí inú fi máa ń bí ajá títí dòní nígbà yòówù tó bá ṣe alábàápàdé ìjàpá. Kò sí méjì o nítorí ìwà ọ̀dàlẹ̀ eléyìí tí ìjàpá tó ti fi ìgbà kan wù
fún ajá ni. Abálájọ tí Yorùbá fi sọ wípé ẹni agbójú okùn lé kò jẹ́ ní àgbà.